ariwo jẹ́ ìyẹn báyìí is disturbing seriously. Iṣẹ́ ti dé, ọmọ la ṣe jẹ, owó rẹ̀ ọmọ la ṣe la, Yẹmí Yóbó ti dé akọrin bí ẹni jẹ̀bú. Àwa lọ dúdú ọba Sunday lẹ́rọ o. Ẹ kọrin sókè ṣe ti dé, ọmọ la ṣe jẹ, mo ti dé o. Owó rẹ̀ ọmọ la ṣe la, orí ọmọ la ṣe la, akọrin bí ẹni jẹ̀bú. Àwa bá dúdú, àwa lọ dúdú ọba Sunday lẹ́rọ o. Ọ̀rọ̀ àtọ̀ ń mú tó lórí kó tó porin. Ẹ̀pin lórúkọ tó ń pèdè. Orin lèmi kọ, ẹ̀dọ̀ dùnú ọba Sunday dẹ̀rọ̀. Pọ́npẹ́rẹ́ pàràrà pépépépépé pàràrà. Akọrin bí ẹni jẹ̀gọ́. Iṣẹ́ ti dé, ọmọ aláṣẹ jẹ́ òun lórí ọmọ aláṣẹ la. Yẹmí Yóbó ti dé o, akọrin bí ẹni jẹ̀kọ́. Àwọn ọlọ́dúndún ọba Sunday dẹ̀rọ̀ o. Oh God. Bam 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 bam. Da da da. If I dey play my music. If I dey play my music. Yẹmí Yóbó, people dance to my music. Ẹ já lọ concept wo kí ló ṣẹlẹ̀ àwọn èèyàn tí join náà mi ò sì rí 50 ẹ̀rẹ̀mọ̀ tí mi bá rí 50 mi ò ní bẹ̀rẹ̀ share ìtẹ́jẹ́ kó hit 50 tó bá ti hit 50 with 50. Brothers and sisters o. Ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀ ká jọ jó. Kájọ pàkúrò kọjú dáadáa. 50 tó yà ẹ ṣe ẹ at 45, 46, right? Ismaila Ramat Dunni wàá gba yìí Alimi Ismaila Ọlá èèyàn mi pàtàkì ò ní jìyà 50 now 50 ẹ ti wọ 50 bẹ́ẹ̀ yẹn ó yá. Ẹ tún ti já o tí tó bá ti já mi ò ṣe mọ́ mi ṣe. I no do again, I don't do Nigeria again. I don't do Nigeria, I don't do again. If you know say this thing no go hit 50 up, I don't do again. Everybody go ya. Ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀ ká jọ jó, ká jọ pàkúrò ká jọ dáadáa. Yébà rárá bá dá sí. Pẹ́m. Ó yá.
àwa la mú gbòòrò dùn àtúndé àwa la mú gbòòrò dùn àtúndé. Ayẹni Adébọ̀wálé gba ìjàre èèyàn mi pàtàkì Ọlálẹ́yẹ ọmọ ọba Princess Tèmiládé Àtinúkẹ́ wá gba yìí màmá. Akọrin mi ẹni jẹ náà mo tún gbé tuntun jáde o eré àwa dùn gan ṣùgbọ́n àwa dùn gan tọmọdé tàgbà lójújó ọmọ níyì tó ń kọrin yẹn ìyá ń gbọ́dọ̀ gbọ́n pọ́npọ́n ìyá ń gbọ́dọ̀ gbọ́n tó máa ń gbọ́n wọ́n máa ta sí jó ní àwọn alámúgbòrò dùn. Okay, ó ti wọ 55 ẹja bẹ̀rẹ̀ orin yẹn ti ń gbádùn ẹ̀ lẹ́mí kọ́ mo lórí o I don't have copyright to that music so ẹ̀yin tẹ́ ti ń gbóhùn I don't have copyright to the music. Lágbóyẹmí mi yóò tó. Eléyìí máa dùn lẹ́nu. Iṣẹ́ wa fúnlẹ̀ wá. Ojú mi mi fẹ́ mọ́ rójú mi. Àgbẹ̀dá ayé rí ìgbàgbọ́ wọn ní pé wọ́n ti bẹ̀rù lágbọ́gbọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ kájọlá. Ìṣọ̀kan àtòbí. Jẹ́ ká mọ́ lè bá tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtọ̀hún tó dára. Ọmọ Oòduà ní ìdè bọ̀sípò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ nìkan gbogbo. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ mi ò fẹ́ kán rójú bí o ẹjọ́ ó ní mo ṣe fi kan sójú wọn náà ti mọ̀ mí wọ́n ti rí mi wọ́n ti ń pariwo ó ní mo ṣe fi kan sójú omi ò fi kan mọ̀ mí o ṣùgbọ́n Mọ̀lúkà lórúkọ mi ojú mi dẹ̀ rí kẹ́kàn sáré wò díẹ̀. Ikú wo ló fẹ́ pàgbà tí wọn ò ní bá po lórí ẹ̀ ń bẹ̀? Ikú wo? Kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́. Ẹni bá ro kúrò wá òun ni kó máa nìṣó sọ́run ẹni bá ní kí la fẹ́ ṣe òun ni ọmọ nìṣó ikú ò ń ṣe tiwa ikú ọ̀wọ́wọ́ ò ń ṣe tiwa lágbára ẹlẹ́dàá wa lágbára ṣẹ̀dá wa lágbára àwọn tó nílẹ̀ lágbára àwọn tó láyé ikú ọ̀wọ́wọ́ ò ń ṣe tèmi kì í ṣe tọ́láyọmí Kòìkí kì í ṣe ti bàbá wa Chief Sunday Igboho kì í ṣe ti Matthew Eniola kì í ṣe ti bàbá àròpọ̀ ire kì í ṣe ti bàbá Èkìtì kì í ṣe ti gbogbo àwọn agitators pátápátá àtàwọn ọmọ Yorùbá tòótọ́ tó nífẹ̀ẹ́ sómìnira yìí ikú ọ̀wọ́wọ́ ò ń ṣe tiwa àwọn tó bá ní ká má bọ́ àwọn nìkan gba ikú wa kú àwọn tó bá ní ká má là àwọn nìkan gba ikú wa kú torí wípé 20 ọdún lè ní gbọ̀ngbọ̀n òkè òkè gbọ̀ngbọ̀n 200 ọdún lè ní gbọ̀ngbọ̀n òkè òkè gbọ̀ngbọ̀n igba ọkọ́ igba àdá wọn ò kì í dènà dòkè so kò sẹ́ni tó lè dènà di àwa lólódùmarè ní baba a ní Ọlọ́run ní baba a ní àwọn alálẹ̀ lálátìlẹ́yìn wọn ò ní jẹ́ kí ohunkóhun kó ṣe wá ẹ pètò èní afẹ́ bára wa sọ̀rọ̀ ni Yorùbá pé Yorùbá bọ̀ ó ní tí a bá lé ní títí tá ò bá bá ní ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ́ bẹ́ẹ̀ bá lé mi títí tá ò bá bá mi ó bẹ́tà kẹ́yà padà sẹ́yìn torí tẹ́ bá padà sẹ́yìn ó di dandan kẹ́kàn bínú Ọlọ́run torí wípé kí ni o ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ́ tẹ́ bá lé Ìgbòho títí tẹ́ ò bá bá ó di dandan kẹ́ padà sẹ́yìn torí tẹ́ bá kọ̀ tẹ́ ò bá padà sẹ́yìn o ó di dandan kẹ́kàn bínú Ọlọ́run nítorí wípé ìwọ̀nba là ń bá ní ṣọ̀tá mọ́ tẹ́ bá l'Ọláyọmí Kòìkí títí ẹ ò bá ó yẹ kẹ́ padà sẹ́yìn torí wípé kí ni o tá bá lé ni tá ò bá ní a máa ń dẹ̀yìn ní ìwọ̀nba là ń bá ní ṣọ̀tá mọ́ tẹ́ ẹ̀ bá dẹ̀yìn lẹ́yìn wa ẹ kàn bínú Ọlọ́run kò wá sí ọ̀nà tẹ́ wá fẹ́ gbà tí Ọlọ́run ò sí níbẹ̀ dèyìn Ifá ni mi ò mọ̀
Kúránì ni mi ò mọ̀ ṣùgbọ́n mo tẹ̀lé ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ tó ní know something about everything and know everything about something. I know something about Quran. I know something about ìṣẹ̀ṣe àti Ifá ṣùgbọ́n mo mọ̀ everything about Christianity torí I am a Christian. Mo mọ̀ dáadáa, mo mọ̀ bó ṣe rí. In tí Kristi kọ́ wa nínú Bíbélì mo mọ̀ bó ṣe jẹ́ pé àwọn kan sọ pé Bíbélì yẹn gan ò tún pé ṣùgbọ́n níwọ̀nba tó wà nínú Bíbélì yẹn tó bá ṣe wípé òun làwọn onígbàgbọ́ wa ayé òde òní tẹ̀lé tí wọ́n dẹ̀ ṣe gẹ́gẹ́ bí tó wà nínú Bíbélì yẹn ayé á rọrùn fún tọmọdé tàgbà ju bó ṣe rí lọ. We are not here to talk about the Christendom or whatever. Nítorí kí ni mo fẹ́ sọ ni wípé kò sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń lépa wa kò sí gbogbo yín pátápátá bí tẹ́ ẹ bá fẹ́ gbà bóyá ẹ fẹ́ gba ti ìṣẹ̀ṣe wọlé ni tẹ́yìnbó pé táwa ń pè ní spiritual tẹ́ ẹ bá fẹ́ gba spiritual wọlé tàbí tẹ́ ẹ fẹ́ gba ti Kùránì wọlé tàbí tẹ́ ẹ fẹ́ gba ti Christianity wọlé tàbí ẹ wá fẹ́ ṣe in your own way. God is there for you. Ọlọ́run ń bẹ láti kọjú ìjà sí ẹ. Ẹ mọ kíní kankan ni in the Bible Ọlọ́run ó yan àwọn ọmọ Ísírẹ́lì ó yàn wọ́n fẹ́ ó ní àwọn àyànfẹ́ mi lélẹ́yìí. Gbogbo àwọn tó gbógun tọmọ Ísírẹ́lì tí bẹ́ẹ̀ yín fúnra ara yẹ ká Bíbélì yìí ẹ̀tẹ́ ni wọ́n rí bọ̀ nídìí ẹ̀ àbùkù ni wọ́n gbà bọ̀ níbẹ̀. Ní ìgbà tí Bálákì àti Bálámù tán jọ pèrò pọ̀ láti ṣe ibi sáwọn ọmọ Ísírẹ́lì ẹ̀tẹ́ ni wọ́n bá bọ̀ níbẹ̀. Ní ìgbà tí àwọn ará Fílístínì tí wọ́n gbógun tọmọ Ísírẹ́lì kí ni wọ́n rí o ẹ̀tẹ́ ni wọ́n bá bọ̀ ńbẹ̀. Nígbà tí ọba Jábínì tó dìde ogun sí àwọn ọmọ Ísírẹ́lì kí ni wọ́n rí o ẹ̀tẹ́ ni wọ́n bá bọ̀ ńbẹ̀. Módékáì nígbà táwọn ọ̀tá dìde ogun sí Módékáì àti Ẹ́sítérì kí ni mo tiẹ̀ lórúkọ ẹ̀ ń jẹ́ o ọkùnrin tó lóhun tó ní ká pa Módékáì yìí I will remember the name. Nígbà tó dìde ogun tó nawọ́ pé dandan ó gbọ́dọ̀ kú kí ló tibẹ̀ jáde fún ó kú ikú ẹ̀sìn mi òun ló gba ikú Ẹ́sítérì ikú àti ikú Módékáì. Nínú Bíbélì náà ni nínú Bíbélì yìí kan náà nígbà táwọn ọ̀tá dìde ogun sí àwọn ènìyàn tiẹ̀ nígbà tó dìde ogun ní Síklàgì tó dìde ogun sí David ikú àti ẹ̀sìn ni wọ́n fi ṣara rínrín àti ọ̀pọ̀lọpọ̀ nínú ìjà yẹn ló jẹ́ pé àwọn ọmọ Ísírẹ́lì ò tiẹ̀ jà Ọlọ́run ló jà fún wọn rán àwọn áńgẹ́lì oní gold Ọlọ́run sọ wípé àwọn áńgẹ́lì sì dìde wọ́n sì ṣíwájú ogun náà Námánì good no not Naaman kì í ṣe Haman yes correct ẹ̀yin dẹ̀ mọ̀ Bible jù mí ẹ̀ pọ̀ orúkọ yẹn sá lọ ní Hámánì lórúkọ ẹ̀ nígbà tí Hámánì ń tọ́ka pé dandan àfi tí Módékáì bá kú àfi tí Ẹ́sítérì bá kú Ọlọ́run yí ikú yẹn kúrò lórí Módékáì ó yí sórí Hámánì fúnra ẹ̀ ló gba ikú ẹ̀ kú. Tẹ́ ẹ bá lépa wa níwọ̀n ìgbà tẹ́ ẹ ti bá wa ẹ ti mọ̀ pé God ó wà lẹ́yìn àwọn ẹni tẹ́ ẹ bá dẹ̀yìn ẹ kú ni ẹni téèyàn bá lé tí ò rí mú wà dẹ̀yìn lẹ́yìn ẹ̀ if you can't beat them you join them. Let us be. We are not disturbed after all. Ẹ ń jẹ owó yín ẹ ń náwó yín. You are spending money, our own money. We didn't stop you. All we are crying for, all we are shouting for, is that we need freedom. We need freedom. That is what we are saying. Àwa di ọwọ́ yín mú. Àbá lọ jó bank pé bank ò gbọ́dọ̀ sanwó yín. A lọ sọ náà sí bank ní pé wọ́n gbọ́dọ̀ sanwó yín. Àbẹ́ rí wa ní CBN ta lọ sọ náà síbẹ̀. Tàbẹ́ rí wa tẹ́ ń kọjá tá a dá yín dúró tá a lù yín ní kùmọ̀ do ó ń bọ̀ lórí stage yẹn o but kò dé bẹ́ẹ̀ ń sìn so therefore why can't you leave us alone if you cannot listen to our plight if you cannot listen to our yearning why can't you let us be. Kí ló dé tẹ́ ń lépa Sunday Igboho tẹ́lẹ̀ fẹ́ pa dandan ẹ wá ń plan injection injection tó jẹ́ pé ẹni bá lóun fẹ́ ṣe injection gan fúnra ẹ̀ àbá tí alágẹmọ bá dá lòrìṣà òkè ń gbà inú yín ó máa kú mọ́ yín nínú ni ẹni bá mú injection yẹn tó lóun fẹ́ lò gangan ara ẹ̀ láfikún ó sọ̀rọ̀ alákejì nìyẹn torí èèyàn kan ò kì í bọ́ lọ́run jà
olórin yẹn ti kọ́ mẹ́ni bọ́ lọ́rùn jà o mẹ́mọ́ ni bọ́ lọ́rùn jà o èèwọ̀ ni mẹ́ni bọ́ lọ́rùn jà o ẹni tó bá bọ́ lọ́rùn jà àríjà ọlọ́run o èèwọ̀ dẹ̀ ni mi ò ní bọ́ lọ́rùn jà o ẹni tó bá bọ́ lọ́rùn jà ó máa ríjà ọlọ́run. We are for God tí ọlọ́run làwa ń ṣe tẹ́ ẹ bá dìde ogun tẹ́ ẹ dìde ọ̀tẹ̀ bóyá spiritually ẹ pàdé àwọn ìyá mi ọ̀pàkẹ́ àlàkẹ́ ajífa gbogbo dẹ́mu mi ẹ pàdé wọn bẹ̀ àṣẹ olódùmarè ni wọ́n fi ń operate tẹ́ ẹ bá gbé ti abẹ́ ẹ bá wọn bẹ̀ ẹ bá wọn irúnmọlẹ̀ ẹ gba agbèjẹ irúnmọlẹ̀ ní ilẹ̀ Yorùbá ẹ bá wọn pàdé wọn á kọjú ìjà sí yín bẹ́ẹ̀ gba ti Kùránì wá tẹ́ fẹ́ lo ti tírà tẹ́ fẹ́ lo yáàsí tẹ́ fẹ́ lo oríṣiríṣi màá fi dá yín lójú pé ẹ bá Allah níbẹ̀ ọba tí kò pé méjì tí kò fi àyè gba ìwà ìbàjẹ́ ẹ bá nínú Kùránì ọba tó ní àlàáfíà tó ní ìfẹ́ sí àlàáfíà oníṣẹ́ sọ pé sí mùsùlùmí ẹ̀sìn àlàáfíà ni ọba yẹn sì wà síbẹ̀ kò kú kì í kú you don't know his beginning you can't know his end all we know is that he is existing ó wà láàyè ẹ bá nínú Kùránì bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ gba ti kìrìsìtẹ́nì tó pẹ́rẹ́ ẹni wòlíì tó gbóná jọjọjọ continue ọ bọ́ lọ́hùn bẹ́ẹ̀ rántí ní tó ṣẹlẹ̀ sí kí lorúkọ ẹ̀ obìnrin tí ó kú dànù ìtajà ńlá ẹ̀jẹ̀ yìí Jezebel. Remember what happens to Jezebel. So mo ń fi àsìkò yìí sọ fún ẹ ṣí ẹ mẹ́sẹ̀gì kí ló ṣẹlẹ̀. I will pause. If you don't share it. Bless you. Ó ti share bẹ́ẹ̀ yẹn. Ẹpin ẹ jẹ́ kó wọnú gúrùpù lọ. Kí ni mo fẹ́ sọ ni wípé gbogbo rally tá a fẹ́ ṣe across Yorùbá land ẹ tẹ́ etí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ má wàá disturb wa. We are out for peaceful protest. À ń ṣe oníjàgídíjàgan kò sí gbogbo àwọn tá a jọ ń rìn tá a kì í sọ fún ẹ má fa wàhálà ẹ má lu ẹnikẹ́ni àwọn náà ń ṣẹran rírọ̀ tẹ bá gbìyànjú tẹ kọlù wọn tán bá kọlù yín ikú ni bẹ́ẹ̀ kọlù wọn ikú ni sódì ẹ̀fẹ̀ jẹ́ kán rìn jẹ́jẹ́ ilẹ̀ Yorùbá ẹni bá kọjá yìí ẹ̀ á kàn dín nínú yọ̀ a ti ṣe rally tAbẹ́òkúta sí ń bọ̀ wá ṣe mí o but let us agree pa ti ṣe tAbẹ́òkúta ti ṣe ti Ìbàdàn we are coming for Lagos we are coming to Lagos we are coming to Lagos we are still going back a sì ń bọ̀ lọ́sùn à ń lọ sóṣogbo kẹ́ máa múra ẹ̀jẹ̀ Òṣogbo à ń bọ̀ l'Ondo state ní on 22 ó máa rocky gan ó máa super gan ó dẹ̀ máa nẹgba torí Ondo state máa gba àlejò lọ́jọ́ yẹn we are coming à ń lọ Èkìtì k'Èkìtì máa múra ẹ gbàlejò níjọ́ yẹn pé yes adé o à ń lọ Kwara à ń lọ Kogi a dẹ̀ máa dé Warri we are going to Warri for rally massive rally but not harmful one ṣetán láti bá ẹnikẹ́ni jà fa wàhálà ọmọlúwàbí ni wá ọmọ Ọlọ́run ni wá all we are crying for is peace and freedom. Peace and freedom. Thank you Dúdúyẹmí olóríire up Yorùbá nation always. So anywhere tá bá ti fẹ́ ṣe rally wa nígbà tí a pè àwọn èèyàn wa tó wà l'Abẹ́òkúta wọ́n láwọn ọlọ́pàá tó kó wọn náà ṣọmọlúwàbí wọ́n ṣọmọlúwàbí lóòótọ́ but for the fact wọ́n kó yín wọ́n obey òfin ni obey the highest order òun làwọn ṣe good ṣùgbọ́n tó bá jọmọ Yorùbá tó mọ̀ ìpọ́mọ Yorùbá ni ẹ́ tó bá gbé ẹ ní ìgbésẹ̀ tó takò ọ̀rọ̀ ọmọ Yorùbá wàá kú ikú ẹ̀ sí o wà ní dákú ọmọ ẹ̀ á kú ìyàwó ẹ̀ á kú kódà àárẹ̀ gbọ́n àtàbúrò ẹ̀ tí ò bá support ní tàṣà àwọn gan bá ẹ láǹbẹ̀ wọ́n á kú nínú ikú yẹn. So ó bẹ́tà kẹ́ ẹ yọ̀ǹda wa ká ṣe ń tá a fẹ́ ṣe àwa ń sọ that we are going to make it peaceful warn your people tó fẹ́ wọ aṣọ wa
láti wá wọ àárín wa láti dá wàhálà lẹ̀. Àwa ń sọ fún yín èrè wo la fẹ́ jẹ nínú pé ká dá wàhálà sílẹ̀. So therefore we are not ready to dá any wàhálà sílẹ̀. A lè ya ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ká ba bẹ̀ jẹ́, a lè fọ́ mọ́tò onímọ́tò, a lè lu ẹni ẹlẹ́ni, because we have nothing to gain from it. So therefore we are telling you that we are not going there láti fa wàhálà. Ẹ̀yin ni kẹ́ ẹ má kó àwọn tọ́ọ̀gì yín kan wá join wa kan wá fa wàhálà. Kan bá try ẹ̀, we will sort them out. Wọ́n á dẹ̀ kàn dín nínú yọ, including ẹ̀yin tẹ́ ẹ rán wọn níṣẹ́. Ẹ̀yin tẹ́ ẹ rán wọn níṣẹ́ ẹ̀ là ń bẹ̀. Òótọ́ làwa ń sọ fún yín. À ń ṣe oníjàgídíjàgan. Ṣé ẹ rí rally to Ondo State, Tèkìtì, t'Òṣogbo? Ó máa le gan ni, ó máa nẹgbà. Èyí tó tún máa wá brẹ̀kẹ̀tẹ̀. Òun ni tí Okun, gbogbo Okun land, gbogbo àwọn ìgbómìnà mọ́ Kwara, Ìlọrin, gbogbo wọn ẹ múra sílẹ̀, à ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo ilẹ̀ wa tán ti yàmọ́ dẹ́ta. Àwọn Warri Yorùbá pọ́nbélé ni wọ́n à ń lọ bẹ̀ fún rally. Wọ́n á gbádùn wa pé yes, bóyìnbó ṣe ń gbádùn ṣùgá. Rally Èkó, mi tí mo magic tẹnikẹ́ni fẹ́ ṣe láti stop it. We will do it massively, peacefully. Ẹ kó tọ́ọ̀gì yín wá. Ẹ wà ìgbà ilẹ̀ wa mọ̀ pé tí irin méjì bá kanra, ìkan tẹ̀ fún kan. Irin méjì tó bá kanra, dandan ni kíkan tẹ̀. Ó dẹ̀ lè lágbára títí kó lágbára ju Ọlọ́run lọ, never. Ẹ wá kojú wa. Ẹ mọ̀ pé yes, lótìtọ́ àti lódodo, God is with us. Emmanuel. Rẹ́rẹ́ márùn-ún. Ẹ̀bẹ̀ tẹ́mi ń bẹ̀ ìwọ ọlọ́pàá, ìwọ DSS, ìwọ mo ti ẹ̀jẹ̀ ọ̀hún ní kó sójà Yorùbá wá. Ọlọ́pàá náà lè kó wá. Ẹ̀yin ọlọ́pàá, ayé yín dẹ̀ ti ta. It is better kẹ́ ẹ gbé ìwà ìbàjẹ́ tó wà lára yín ẹ̀yin ọlọ́pàá, kẹ́ ẹ gbé pátì sẹ́gbẹ́ kan, kẹ́ ẹ rọra fèsì òtítọ́ àti òdodo. Ó dáa bẹ́ẹ̀ ju wípé kẹ́ ẹ wá lọ sọ wípé ẹ fẹ́ máa ṣe tí ò tọ́ lórí ọ̀rọ̀ Yorùbá. Mo sọ statement kan sí I mean it, òótọ́ lẹ gbọ́ yẹn, àwa kò sí táwa ní. Ṣùgbọ́n àwọn ẹrú ikú kan wà tó jẹ́ wípé tó o bá kọlù wọn, ikú ni. Tó o bá kọlù ẹ, ikú ni. Ó bẹ́tà kẹ́ ẹ má wá ta felefele níwájú wọn. Wọn ò mójútó, èmi ò mọ tí mu. Ìyìn fagbó, ìyìn tí ẹ fa sìgá rí débi tí mo ti fẹ́ fa igbó. So àwọn yẹn wọ́n á fa sìgá, wọ́n á fa gbó, wọ́n á fi sebẹ̀, wọ́n á jẹ, wọ́n á fi sẹ̀wà jẹ, wọ́n á rẹ́ sómi, wọ́n á mú, wọ́n á tún. Gbogbo ẹ̀ ló wà lára wọn. Bẹ́ẹ̀ bá wá ẹ fẹ́ kàn dínú yọ ni, kò kàn mí. Ó bẹ́tà kẹ́ má try ẹ̀. Àwọn ọmọ bóyá ẹnìkan kú o, bóyá ẹnìkan yé o. Àwa lèèyàn lè kú ká máa ní feelings lára pé ẹni kú o. Ṣùgbọ́n tẹ́ ẹ bá gbìyànjú àti gbé ọwọ́ kọ́wọ́, wàá mọ̀ pé Yorùbá ni wá lóòótọ́. And let me tell you, àwọn Yorùbá kan tí ẹ wà lóye pé ẹ̀ mú gbó, ẹ̀ mú anything, wọ́n ń fa wàhálà, wọ́n ń fa jọ̀gbọ̀n. Jẹ́jẹ́ lọmọ Èkó wọn lọ, ṣùgbọ́n tó bá tọ́ wọn kó tẹ̀ wọ́n nírù mọ́lẹ̀, wọ́n á bu ẹ̀jẹ̀ ní lọ́wọ́ kan. Àwọn kan dẹ̀ wà pé bó o ṣe ń ro pé jẹ́ kí n lọ ṣe kàfẹ́ nìyí, bó o ṣe ń ro yẹn ló máa kú, wà á gbẹ lórí ìdúró yẹn, wà á dẹ̀ kú. Ó sì ń ro ni ò tí ì ṣe o. Tó bá wá ṣe ń kọ́, tó bá wá ṣe ń kọ́, ó mì pé rẹ́rẹ́ máa rún, nǹkan máa bàjẹ́ kọjá àlà. Ó bẹ́tà ẹ má wá disturb. Mo ń sọ ẹ̀yin ọlọ́pàá o, mo sọ tèmi tó o. Mo sọ tèmi, kì í àwa ò sọ eléyìí nítorí pé bóyá ẹ̀rù ń bà wá o. Gbogbo bẹ́ẹ̀ ṣe tó àṣàṣe rálì wa lọ́yọ̀ọ́. Gbogbo bẹ́ẹ̀ ṣe tó àṣẹ lógun o. Àwọn ibi tó gbè mí sọ fún yín ni ẹ má wá try any rubbish. Tẹ́ bá wá àbí kẹ́ má wá, just stay on your own. Kẹ́ máa watch wa. Ibi tẹ́ bá ti rí tí wàhálà ṣẹlẹ̀, go there and do your findings. Bóyá ara wa ni wọ́n tàbí wọn ò ṣara wa. Then aláwọn tá a máa sọ fún tó jẹ́ pé tó bá ṣara wa, wọ́n point wọn pé they are part of us. Wọ́n á identify ara wọn, ibi báyìí náà ti wá, group báyìí làwọn tẹ̀lé wa. Tí wọn ò bá ti ní group tán tẹ̀lé wa, ẹ ti mọ̀ pé wọn ò ṣara wa. Who is the leader of that group? That leader must be identified with the àwọn leaders wa tó wà lókè. Wọ́n gbọ́dọ̀ mọ̀ pé lóòótọ́ ẹni báyìí ló ní group yẹn. Ṣé o mọ̀? Ta ló bá wá? À lè sọ fún yín para wa ni wọ́n. Tí wọ́n bá ti ń ṣara wa, ẹ lè mú wọn lọ kó kan àwa. But tẹ́ bá wá fẹ́ lo tọ́ọ̀gì yín wá sáàárín wa, we will identify them. À dẹ̀ jẹ́ kó yé wọn pé àìmọṣẹ́ kọ ọmọ orogún ló jẹ́ kó kí orí bọ omi gbígbóná. Orogún tó bá dẹ̀ ti kọ orí bọ omi gbígbóná, àárín tó yẹ kójú ẹ̀rí náà ni. That is my advice. Furthermore, lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lánàá, mò ń sọ
ẹ̀yin akíkanjú ọmọ Yorùbá níbo lẹ wà? Mo sọ, I am not saying this to condemn our father, bàbá wa, ẹ̀gbọ́n wa, Chief Sunday Igboho, rárá o. Àṣẹ ilé láti condemn wọn. Àkàìmọye àwọn tí Ọlọ́run fi agbára kẹ́ nílẹ̀ Yorùbá tó jẹ́ pé tí bàbá wa Sunday Igboho gan bá rí wọn bá bẹ́rí fún wọn pé ẹ̀yin yìí ò mo tún bẹ́rí fún yín, ibo ni gbogbo yín wà? Ọlọ́run ti fún bàbá yẹn, ó ti fún lórí ọ̀fẹ́, ó ti kẹ́ bàbá wa Sunday Igboho. Ayé ti mọ̀, ọ̀run gan ti mọ̀, ìjẹ́rìí ayé dẹ̀ ni ìjẹ́rìí ọ̀run. Ohun tọ́mọdé àtàgbà sọ ni wípé òun ló ń jà takuntakun láti gba Yorùbá sílẹ̀. So adé tí ó ti wà lákọọ́lẹ̀ lọ́run. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀yin tó kù ńkọ́, gbogbo ohun tọ́lọ́run fi kẹ́ yín tẹ́ ní bí agbára bolẹ̀ wọ̀. Àsìkò ti tó ẹ dìde. Wọ́n fi yé wa, wọ́n ní làjì yín náà lẹ́ ń ṣògùn fáwọn olóṣèlú. Àní ẹ mọ̀ ṣògùn fún wọn. Ṣùgbọ́n tá à ń sọ yìí, ẹ wá jẹ́ sọ àṣírí kan fún yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú yẹn bẹ́ẹ̀ ṣagbára fún wọn, wọ́n á wá fagbára yẹn dàn yín wò, wọ́n á fẹ́ wá pa yín kẹ́ má bàa sọ ìdí àṣírí àwọn fún ẹnikẹ́ni. Kò yé ẹ mọ̀ náà ẹ̀yin bàbá, ẹ dìde kẹ́ gba ilẹ̀ Yorùbá sílẹ̀. Ẹ dìde ẹ gba ilẹ̀ Yorùbá sílẹ̀. Bàbá tó sọ̀rọ̀, just a minute. Bàbá tó sọ̀rọ̀ ní Òkìtìpupa, bàbá mi Akin Ọ̀gẹ́lẹ́yìnbó tó sọ̀rọ̀, bàbá yẹn sọ categorically pé òun rẹ́dì ní tòun, gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tó kù, gbogbo ẹ̀yin alágbára ní ilẹ̀ Yorùbá, ibo lẹ wọ̀? Where are you? Go on. Ibo lẹ wọ̀? Gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá, bó lágbára yín wà? Àwa tá a bá tiẹ̀ gbọ́n kìíní kankan, àwa gbọ́tàn, a mọ bó ṣe ń lọ. Àwọn bàbá wa Yẹmí Ẹlẹ́bùúbọn bó ní kílẹ̀ ń wò? Gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá, ẹ̀yin dà? Ẹ fọwọ́ lẹ́rìn ẹ̀ ń wòran, kò tí ì dọ́dọ̀ yín, kò tí ì kàn yín, wọn ò tí ì gbọ́mọ yín, wọn ò tí ì gbéyàwó yín, wọn ò tí ì wá sínú ilé yín kán ṣá yín ládàá. Díẹ̀díẹ̀ ni mú ẹlẹ́dẹ̀ ń wọgbà, òun ni Yorùbá sọ. Díẹ̀ ni mú ẹlẹ́dẹ̀ ń wọgbà. Eré lẹ máa pé àwàdà ni. Gbogbo eléyìí tá a sọ ya kọjá agbára wa. Mo sọ lánàá, nígbà tí wọ́n bá lòdù Fúlàní bíi 1000 plus to 2000 wá sí Òkìtìpupa nìkan, eléyìí tẹ́ fojú rí nìyẹn, wọ́n rí wọn ní o. Àwọn tó ń kó wọnú igbó tó ń rí ńkọ́, tí mọ́tò ń wá àwọn lọ tán dé inú aginjù níbi tí ò ti sẹ́ni tó máa mọ̀, tán já wọn sílẹ̀, tán dẹ̀ wọnú igbó yẹn lọ. Ọjọ́ tán bá fún wọn ní signal pé kán strike, wọ́n á strike yín, wọ́n á bẹ̀rẹ̀ sí ní pààyàn lọ ní ìpàkípà. Kẹ́ ẹ tó mọ̀, kẹ́ ẹ tó lè gẹ́ẹ̀tì ara yín rẹ́dì, wọ́n á ti pa yín dáadáa. Àwọn á sọ, ó dàbẹ́ nípa à ń ṣeré. Ṣé bágbára wà, ṣe bógun wà, ṣe bí ṣẹ̀ṣẹ̀ wà, ibo ni gbogbo yín wà? Gbogbo ilẹ̀ Yorùbá pápátá, kí ló ń ṣẹlẹ̀ náà? Ṣé báwọn kan máa ń yán ilẹ̀ fún àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá tó bá ń bọ̀, tó bá ti lè kọjá, ò tí ẹ bá nìyẹn. Ibo lẹ wà? Ibo ni gbogbo agbára yẹn wà? Ẹ ń retí kán gbé $1 billion wá, kán bá yín mú owó wá láti abroad, káwọn tó wà ní diaspora send owó wá. Tẹ́ ẹ bá ń retí gbogbo wọn yẹn, gbogbo alájọ máa kú, gbogbo ìran Yorùbá jọ máa tán ni. Tó bá kàn ẹ́, ó kàn mí, tó bá kàn mí, ó kàn ẹ́. Ó kàn lè jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Tẹlomi lè délé ní kí tẹlomi dé lọ́la. I can guarantee you pé tẹ́ ẹ bá lẹ́ ń dúró de gbogbo àwọn yẹn, gbogbo wa náà máa patán àti wọ àti ràn ẹ́. Àjọ kú náà ní tí ò ní sí tó jẹ́ Yorùbá mọ́. A ní kẹ́ ẹ dìde, ẹ lógun, ẹ níṣẹ̀ṣe, gbogbo ẹ wà níkàáwọ́ yín, ẹ gbé sínú yàrá, ẹ ń wòran. Ẹ dìde. Ẹlòmíì níjà Yorùbá ṣòro gbé o, òun ò lè jíjà Yorùbá o, ṣe bó nífá, ó ṣe dá ifá yẹn kó béèrè lọ́wọ́ ifá ẹ lóòótọ́ àti tó bá jẹ́ pé ó mọ ifá lóòótọ́ àti òdodo, ó ṣe bí ifá léèrè kó sọ pé ifá ṣé kí n tẹ̀síwájú nínú iṣẹ́ yìí tàbí kí n má tẹ̀síwájú, kó wo nǹkan tí ifá máa sọ, kó gbọ́ táwọn alálẹ̀ máa sọ fún ẹ bóyá lóòótọ́ ni tàbí kì í ṣe lóòótọ́. Agbára tẹ́ ẹ ní, Francis Ládé Akínóyè, ó lágbára tán ní wọ́n fi ń pààyàn ní láti ṣe money rituals. Of course yes. Kẹ́ fi agbára yín kẹ́ fi gúnyàn nínú odó, kẹ́ fi gún ọṣẹ, òun lẹ mọ̀. Àwọn mi ò tiẹ̀ wá ní kíní kankan ju májíìkì lọ, ṣùgbọ́n ẹ̀yin kan wà tẹ́ sì ní agbára tó jọjú, tẹ́ẹ̀dẹ̀ kì í ṣe ìkà. Ẹ̀yin awo gidi, awo tó ronú ọ̀run, àwọn afíjú awo tó fi t'Olódùmarè ṣáájú. Ibo lẹ wà ni mò ń sọ yìí.
be quick please. ẹ pín programu yìí náà kò kúrò ní wá nìkan látẹ̀kan kí ló ń ṣẹlẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ tí wọ́n máa ṣojú òpó lẹ́yìn sí kẹbẹ̀rẹ̀ sí ní pè kẹ́ contribute 07046092484 WhatsApp alone WhatsApp WhatsApp nìkan ni o. mo ti pin ní nọ́mbà ẹ bẹ̀ sí ní pé wáyé tẹ́ bá fẹ́ contribute kí ni dé that should be enough now. So ẹ̀yin afínjú awo orin bàbá Ògúndé kan ó ní ó dọwọ́ agúdẹ ó dọwọ́ agúdẹ ó dọwọ́ agúdẹgúdẹ afínjú ẹyẹ tí ń polódùmarè ṣáájú ó dọwọ́ àjàgùnmalè tí ń ṣa olúwo òde ọ̀run. ẹ̀yin afínjú awo ẹ̀yin awo tó ń fi tolódùmarè ṣáájú tí ẹ ní òríjínà ìṣẹ̀ṣe lọ́wọ́ níbo lẹ wà ẹ fẹ́ kí ìran Yorùbá parẹ́ ni tí ìran Yorùbá bá parẹ́ gbogbo ń tẹ́ gbé dání bí agbára ó tán náà nìyẹn ẹ ń wòran ni ẹ gbọ́dọ̀ wòran ẹ gbọ́dọ̀ dìde ẹ fa àwọn awo ìkà sílẹ̀ ẹ fa àwọn awo ìkà sílẹ̀ bàbá Ògúndé ní àwo ire ẹ tún ayé ṣe àwo òkùnkùn ẹ fi kà sílẹ̀ o ẹ̀san dídé o balógun lọ́rùn o sápálá jáde kégbodò wọlé mi ò orí yẹn o mo ṣe kọ́ nìyẹn mi ò mọ̀ túmọ̀ but ẹ̀yin awo ìkà ẹ fi káyé sílẹ̀ kẹ́ ẹ wá tún ilẹ̀ Yorùbá ṣe lásìkò yìí kó fún ìrọ̀rùn tiyín àti tèmi ni ẹ pè náà you are free to call mo ti fi nọ́mbà síbẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní pè wá 07046092484 òun lẹ máa pè sí ẹ pè ìyá màmá dáadáa o. so èmi ń sọ mò ń tún sọ ni mo dẹ̀ ń fàsìkò yìí sọ ọlọ́pàá tó bá fẹ́ràn ara ẹ̀ kó rọra má yọjú ọ̀ràn o tó o bá rí anything tó jọmọ́ tó Oòduà tó o bá dá sí tàbí o ráwọn tó mú nǹkan Oòduà dání tàbí o ráwọn tó ń ṣiṣẹ́ Yorùbá tó o bá lò ó fẹ́ tẹ̀rí o fẹ́ prove bó ṣe tó ikú ló máa fi dá o and you will not die alone I can guarantee you ọmọ ẹ máa kú lójú ẹ kó tó kú ìyàwó ẹ á kú lójú ẹ kó tó kú kí wọ́n fúnra ẹ tó kú because it's not bad tí ìwọ àtìyàwó àtàwọn ọmọ ẹ tẹ bá ṣe ètùtù fún 60 million Yorùbás kò tí ì pọ̀ jù. It is better you don't even interfere. If you know you cannot join us, don't interfere in our issue. Leave us alone. Enough is enough. We are saying this because àfẹ́ wàhálà gbogbo yín ni ọ̀rọ̀ yín concern wa gbogbo yín ni ọ̀rọ̀ yín jẹ wá lógún. So please, we are begging on you. Ẹ má wá ta fèlèfèlè lọ́dọ̀ tiwa o. Tẹ́ bá ta fèlèfèlè wá ó léwu o. So ẹ pè wá network àbí? I don't think so. Ẹ pè wá. Ẹ pè wá 07046092484 WhatsApp nìkan lẹ́tí lè pé kó wọlé o tẹ́ bá pè direct kò ní wọlé Nigerian government ló ṣe bẹ́ẹ̀ o. Ẹ pè wá. Ṣẹ́rí kíní kan ni mo fẹ́ kẹ́yìn èèyàn wá understand gbogbo wa náà a lè sùn ká kọrí síbi kan o. Ibi táwọn kan ti máa sọ yìí pé dandan Yorùbá nation must stand àwọn kan máa sọ fún yín pé no way to Yorùbá nation. It is bound to happen. Ìdí dẹ̀ ni wípé àwọn tó sọ pé kí Nàìjíríà dúró sójú kan lọ́wọ́lọ́wọ́ yìí àwọn rí jẹ́ nídìí mọ̀dàrú ni o. Kí ni mo pè àwọn aríjẹ́ ń di mọ̀dàrú ẹgbẹ́ òsókè à ń gbọ́ yín.
Hello, Ọmọlúkà. Màmá mi mò ń gbọ́ yín. Ẹ máa kú iṣẹ́ takuntakun àtúntò mi ò ní o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ wo nǹkan tẹ́mi kàn fẹ́ rí tuntun ni wípé ṣe rí àwọn ọlọ́pàá yìí torí ọlọ́pàá kan tán ló yìnbọn ní àná ní Abẹ́òkúta wọ́n ní Fẹ́mi lórúkọ. Bọ̀ bí wọ́n yẹ sọ pé Fẹ́mi lórúkọ ẹ pé báwo ni Fẹ́mi ṣe lè yìnbọn. So mọ́ìdì mi wá sọ fún mi pé àwọn wèrè Fúlàní yẹn wọ́n lè lọ́ọ́ máa gbórúkọ Yorùbá sí àyà ká máa rò pé Yorùbá ni wọ́n sì lè fi ṣe Yorùbá o. Nítorí pé mi ò rò pé orí Fẹ́mi lè dúró kó yìnbọn nígbà tó jẹ ẹ wà ń bẹ̀. Tó bá wojú ẹ̀ dáadáa mi rò pé Yorùbá ni ẹ tó yìnbọn ẹ pé ó gbórúkọ Yorùbá sáyà ni. Then àwọn pípù yìí àwọn Fúlàní yìí táàdẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Àwọn ọ̀gá wọn mọ̀ ẹ̀mí ojú wọn lójú ẹ̀mí ara wọn òjò wọn lójú wọn ti rẹ́dì láti kú. So tí wọ́n bá dẹ̀ ń kú bẹ́ẹ̀ wọ́n tún máa wá sí i because wọ́n ti promise wọn pé tí wọ́n bá ti kú jihad ni wọ́n lọ níyàwó 62 àti 67 lọ́rùn virgin tí wọ́n rí láyé wọ́n lọ rí lọ́rùn. So wọ́n ti brainwash orí wọn bẹ́ẹ̀ so àwọn náà dẹ̀ ti rẹ́dì láti kú. So nǹkan tí mi fẹ́ sọ ni pé nǹkan tó ń dùn wọ́n jù òun ni ká state àwọn màálù wọn yẹn ṣé ń bo ni àwọn alágbára yẹn wà wọ́n lè sọ gbogbo màálù wọn yẹn de ṣinṣin kán rọ́ sínú odò kán lọ momi yó kán kọ̀ wọn àwọn màálù kán kọ̀ rí pé gbogbo màálù wọn de ṣinṣin ni ọwọ́ ó di eku tí gbogbo wọn rọ́ sómi kán momi yó ìyẹn ló máa dùn wọ́n jù ṣùgbọ́n tí wọ́n bá ń kú yẹn wọ́n tún máa rọ́ wá nítorí bíi àgùntàn ni wọ́n ti brainwash wọn pé má wọrí tó bá ṣàtúntò Mohammed ti ń dúró díẹ̀ lọ́rùn 100 àbí 67 wives ó ti ń dúró díẹ̀ so wọ́n ti brainwash orí gbogbo wọn òun náà ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn nǹkan tó máa dùn wọ́n jù ṣe wọ́n ní tí màálù wọn kọ́ máa fún wa máa ké tí gbogbo wọn máa di eṣin. Share this message. ọ̀rọ̀ ni sísítà wa yẹn sọ yẹn o ó ní ẹ̀yin tẹ́ ẹ já lágbára ibo lẹ wà agbára tẹ́ ní ẹ lò ó kí màálù dé ṣíṣí kán lọ mumi yó kán gbogbo wọn kú dànù say yeah mark you are blessed my daddy ẹgbọ́n sókè. ẹ̀wọ̀n ẹ̀ka rọ̀ àbí ẹ̀ka àtúnwọ́dọ̀ tí ń yẹn. anyone. akú ètò sà akú ètò. à ń gbọ́ yín o. ọlọ́run bá wa ṣe o ọlọ́run làwọn bẹ ọlọ́run ṣàánú wa. àmín àṣẹ Èdùmàrè. ṣé mo rẹ́ tèmi fún gbogbo àwọn tí ń lè wá ní pátá lóyìn òdì ni wípé kó kálukú dira o because mi ìtọ́rọ̀ parọ́ fún gbogbo àwọn èyí tí wọ́n jó káàkiri tí wọ́n fẹ́ bí káàkiri nì tí ogun bá dé báyìí lọ jìjì wàlá ẹ̀rọ mi ọ̀ká bá mọ̀ ni o ìnípa nǹkan bá ń sọ yìí ti wọ ẹmọ́jẹ́ ká fi bò mọ́ tọ́wọ́ pé ẹmọ́jẹ́ ká ní àdẹ́rùbá ara wa kẹ́kẹ́ ó ti wọlé tó àwọn kìíní ti wọlé tó pátá wọ́n ti wọlé tì wá tó pátá kó kálukú ẹni bá ní nǹkan tó gbé sókè àjà tẹ́lẹ̀ kọ́ lọ gbé tọ́lẹ̀ nǹkan tó ń fẹ́ dá sí òjò bẹ́ẹ̀ lọ gbogbo pé kìnnìkan àwọn kìnnì ti wọlé tán ọlọ sáà wà nílẹ̀ Yorùbá ni o àndẹ́rùbá wò sínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí pé mo sọ fún yín kò sí pé àndẹ́rùbá wà kẹ́kẹ́ ìjà sóò tọrọ fúnra wa. fẹ́rẹ́ tí àyẹn sọ pé bákì sọmọ Yorùbá lóyìnbó àwọn tí ẹ fáwọn olóṣèlú ni wọ́n àwọn ọmọ Yorùbá náà ni tó ọmọ Yorùbá ìbàjẹ́ náà làwọn wa mùsùlùmí kúmẹ̀ láéláé á ti tẹ̀ jẹun á ti tẹ̀lé agbára Ọlọ́run. ẹ ṣeun ṣe rí in tí wọ́n ń sọ tẹ bá rò pé kì í ṣe ọmọ Yorùbá ni kò lè ṣe kọ́ mọ àlè kò lè ṣe kó má fara kò lè ṣe kí kàńdá ọmọ sí inú rẹ̀ sí dandan ni bọ̀ tí wọ́n bá fira ẹ tó fira ẹ hàn gẹ́gẹ́ bí ọmọ àlè á tìrìtì ẹ bí ọmọ àlè náà ni á tìrìtì ẹ bí ọmọ àlè ni ó lè escape ẹ mo sọ mo tún sọ it is better kó má dá sí tán bá rán ẹ lọ bẹ̀ má lọ má garanti yín ẹ wá yìnbọn ní rally Ondo State ẹ wá yìnbọn ní rally Èkìtì ìwọ tó yìnbọn yẹn tó o bá ti ní délé bá ọmọ ẹ lókù kó sọ pé kò sí àmọ́ nílẹ̀ Yorùbá tó o bá ti ní yìnbọn wá kórun ẹ wá yìnbọn tó o bá yin búlẹ̀tì kan tó o bá máa délé àfi tó o bá bímọ tó o bá délé tó o bá ti ní bá òkú ọmọ ẹ nílé kó sọ pé kò sí Yorùbá mọ́ wà ní irọ́ ni Yorùbá ń pa. I have been saying this, we are peaceful. Kò sí a lè wá bẹ̀ ká mú ìbọn dání wá a lè mú àdá a lè mú ọ̀bẹ lásán ẹ̀ lè rí lọ́wọ́ wa ń bẹ̀
because we are not here for that. Torí yẹn wá, we are there for peace. We want our people to know what is right. We are demanding for freedom, not with violence. Tẹ́ bá wá bẹ̀ tẹ́ wá dandan wò. Àwa ń wọ̀nù yín ni o. Gbogbo àwọn àgbààgbà tẹ́mi ń pè wọ́n yẹn má rò pọ́n jókòó. Àwọn gan ò jókòó wá dìde. They are Yorùbá, ọmọ ọkọ Yorùbá ni wọ́n. Afíjú awo ni wọ́n. Tó fi ti ìṣẹ̀ṣe ṣe, tó fi ti Olódùmarè ṣe, tó dẹ̀ gbàgbọ́ nínú Yorùbá. Èmi kàn bẹ̀ wọ́n ni kó má jẹ́ kó pẹ́ kán dìde ni kíákíá. Kán dìde ní kíákíá kó má jẹ́ kó pẹ́ jù torí tó bá ti ń pẹ́ jù á dọṣẹ́. Àwọn arábí ti kún gbogbo inú igbó wa, wọ́n ti wà everywhere. Ẹ wo àwọn ilé tó kó wá sókè tí pupa ṣe bọ́n rí wọn ni. Tí nígbà kan náà pariwo títí pé almost 500 to 600 of them pé wọ́n wà nínú oko kan ní Àjọwá. Tọ́ni about 400-500 náà wọ́n wà nínú igbó kan ní Ìṣẹ̀ ní Èkìtì. Kí náà ṣe sí dọ́là? Nothing. Lẹ́yìn ẹ̀ṣẹ̀ mo yá àwọn tán ti jí gbé. Èmi tíjọba ò bá ní kankan ṣe táwọn gómìnà wa bá sun àsùnpìyè tán ronú wípé ọmọ wọn nìkan àtàrà wọn làwọn mọ̀. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin afíjú awo, ẹ̀yin awo tòótọ́, ẹ̀yin awo gidi tó fi t'Olódùmarè ṣe, ẹ dìde fún ìran Yorùbá. Òun lèmi ń sọ, ẹ má jò pẹ́ jù. Ọlọ́pàá tó bá fẹ́ràn ara ẹ̀ kó rọra jòkó sílé ẹ̀ jẹ́jẹ́. Eléyìí tó bá dẹ̀ ń ronú ikú pé òun ti ṣe tán máa bọ̀ gbébọn wá kó búlẹ̀tì sí kó wá yín. Mò ń sọ mò ń tún sọ. Èèyàn Ọlọ́run ni wá. We are peaceful people. Oh, it's not a crime for demanding for your freedom. Even it's in the Bible. Inú ọ̀dẹ̀ bí Ọlọ́run sáwọn tó jà fún ìran wọn, inú ò bí Ọlọ́run sí. Wọ́n pọ̀, mo ti fún yín ní sáǹpù rí. Ẹnìkan tún ti pè wá, ó yá gbóhùn sókè bàbá mi. Ẹ sọ mí. Bàbá ẹ gbóhùn sókè, à ń gbọ́ yín. Lẹ́tí nǹkan ìrìsọ sọ́rọ̀ ẹ̀ ni pé àwọn èèyàn wa tó gbówó díẹ̀ kan ní nǹkan dání tí wọ́n lè ṣe kẹ́lẹ́ pé ẹni tó bá ti ìbọn yẹn lọ tí àtàwọn lọ bá ọmọ ẹ̀ àdúgbò bá yàwó ẹ̀ àdúgbò bá yà ẹ̀ àdúgbò lọ bá wà báyìí nílé. Ẹ gbọ́ mi yékéyéké sí náà a ti sọ àsọpá fẹ́ kán wá yìn ṣùgbọ́n èmi ti sọ ẹ ó bẹ́tà kẹ́ ẹ jẹ́ kó jáwọn Fúlàní láwá yìnbọn bẹ́tà bá ó sá o. Ọmọ Yorùbá tó bá wá gbìyànjú ẹ̀ wàá máa yé o, wàá mọ̀ pé lóòtítọ́ la yé wa. Ibi tí agbára tiẹ̀ dé ibẹ̀ ní táwọn kan ti bẹ̀rẹ̀ o. Tó bá ti dún ó dún kàn ó wà tẹ́ǹtẹ̀ lásán báyìí tó bá ti jáde báyìí ó ní ibi tó ti lọ máa dáhùn. Tó bá ṣẹlẹ̀ sí 2, 3, 4, 5 orí wọn á pé torí àsìkò yẹ kó rí ọmọ Yorùbá tí orí ẹ̀ bá pé ẹ tó bọ̀ pé ó yẹ kó ń jáwọ́ ilé tó bá yẹ kó rí sáà kó lọ wáṣẹ́ ní ìṣe ó yẹ kó máa rí sáà báyìí. Ibi tó dẹ̀ wá wọ́ọ̀sì sí ìsà. Ìbáwọn wọ́n fẹ́ àwọn kan ọ̀pì ní kọ́mpútà rẹ̀ tó lọ pa nígbà táwọn Yorùbá tó wá tó ń kó àwọn tọ́bẹ̀dà láti Boko Haram. Ilé tó bá ti yìn tí ọmọ Yorùbá kan kó lọ bá fámìlì ẹ̀ lé tó bá ti bá wọn lé bọ̀ wọ́n mọ̀ pé yes I'm in business. Because gbogbo ọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe yìí ọkọ̀ ìlú àwọn tó lọ kó sí Òkìtì Pupa ẹ̀bá ṣé kò sí bá ṣe lè ibùgbé àwọn army bag tí wọ́n náà kó wọn wọ̀ yẹn ó yẹ kí àwọn ọmọ Yorùbá ti lọ ó yẹ ká ti wá nǹkan máa ṣe sọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ bóyá ká lọ sí ọ̀nà fún wọn ní pé tó máa ń jáde báyìí kọ́kọ́ máa jẹkú ni ọkọ̀ máa ṣubú pé bẹ́ẹ̀ náà máa pé àwọn Yorùbá arẹ́jì ò pé ilé táwọn ṣe àti àdúgbò àwọn ṣeré pé báyìí tí ìdọ́ kankan wò lára wọn lóyìn jẹ́ káwọn máa yọ wọ́n ti dá kan tó bá ti dán méjì wò láwọn tó ti mọ̀ pé àwọn ilé ìgbé bíṣọ̀tì àwọn ọmọ Yorùbá tó bá wà ní pọ̀ wọ́n lè mọ̀ pé yẹ táìmù ti tó fún aláṣẹ ìta pé tọ́sẹ̀ ẹ káwọn dà fúnlẹ̀ bàbá wọn lédè ọkọ lọ bá kan náà ọmọ politicians wọ̀nyẹn anybody tó bá ti mọ̀ ń pa ẹ̀ èmi ò pé ìkà tí mo ti sọ sọ́yọ̀ tó wà lẹ́yìn ẹ ṣe ẹ̀rọ ọmọ abẹ́tò yìí lọ. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn òbí kọ́ mo sọ o kò sí tí mo ní o kò sí tọmọ lúkà ní kò sí tó mọ̀ ṣùgbọ́n mo mọ kíní kan wípé agbára wà èèyàn wà àwọn awo tòótọ́ sì wà àwọn awo ìkádẹ́ wà wọ́n wà oníkálukú pẹ̀lú speciality ẹ̀ ni wọ́n dàbí àwọn iṣẹ́ àwọn dókítà ni ọ̀tọ̀ ni specialist lórí ọpọlọ ṣíṣe àwọn kan ló ń jẹ́ neurosurgeon àwọn kan ní cardiologist àwọn kan ní neurologist
àwọn kan ní neuro kinní kan, àwọn kan ní surgeon, àwọn kan ní epidemic àbíkílẹ̀ ń pè so oníkálukú pẹ̀lú tiẹ̀ ní ìyẹn specialist. àwọn awo kan wà tó jẹ́ pé oníkálukú pẹ̀lú wọ́n specialize lórí tiwọn. àwọn awo kan awo Ṣàngó ni, àwọn awo kan awo Ògún ni, àwọn awo kan awo àwọn awo kan awo Ṣànpọ̀nná, àwọn awo kan awo Ayélálá ni, àwọn awo kan dẹ̀ wà ó jẹ́ pé awo Gbẹ̀kú ni, àwọn awo kan wà awo omi ni wọ́n pọ̀. tó bá má mú mi ní bẹ́ẹ̀ ni agbára yẹn wà. tó bá mú ọjọ́ tó bá mú mi ọjọ́ yẹn ló ti kó bára ẹ̀. is better ọjọ́ wa ti kan ìjọ̀gbọ̀n yẹn má mú mi mọ́ títí bóyá wàá sì lè pẹ́ láyé díẹ̀, wàá sì lè lò tó ọdún kan kó o tó kú tó bá ti mú mi. ṣùgbọ́n tó bá mú ọjọ́ tó bá mú yẹn ó tán. agbára wà mí tó wà. ṣùgbọ́n tó ẹ bá gbìyànjú mò ń sọ ni o ẹ̀yin ọlọ́pàá yìí DSS wọ́n lọ́mọ iná là ń rán síná, ọmọ iná ò gbọ́dọ̀ ránṣẹ́ síná sí i o. tán bá rán yín ẹ kọ̀ o. tán bá gùdù bẹ́ẹ̀ yẹn wọn ò ṣe rán àwọn Fúlàní tán tírèènì tán kó wá sókè tìpa, wọn ò ṣe kó wọn lọ sí Sambisa, wọn ò ṣe kó wọn lọ Mákùrí. agbóhùn sókè à ń gbádùn yín. ọmọ iná là ń rán síná. ẹ má bínú sáà èmi náà fẹ́ dá sí tòní. ẹ máa dá sí bẹ́ẹ̀ yẹn à ń gbọ́ yín, ẹ ṣeun. ok ẹbí o nǹkan tó mi kàn fẹ́ sọ ni pé ẹ̀bẹ̀ náà máa bẹ gbogbo àwa tí ajọmọ òdodo àkọ́ má jẹ́ káwọn wèrè olóṣèlú wa wíìnì wa bọ́ ṣe wíìnì àwọn stars torí ìtọ́ṣe lábẹ́òkúta aládàá gbogbo ẹ̀ pátá lèmi náà wò ọgbọ́n tó sì máa fi wíìnì wa làwọn náà máa wá so gbogbo àwọn tó bá ní agbára kọ́jọ kan bọ́ síta kan lè hẹ́pù wa. ṣé ń gbádùn mi. à ń gbọ́ yín. tó kọjá nígbà ìgbà tó dojúmọ́ lọ́kàn tèmi náà máa ń ṣàdúrà kí a lè rí ilẹ̀ Yorùbá gbà kó fi lè jáde pé káwa náà lè ní òmìnira ara wa. ẹ ṣeun. n tèmi náà bẹ́ẹ̀ dá sí níwọ̀nba nìyẹn. ẹ ṣeun ẹ ṣeun. ó mọ̀ ń gbádùn program. ẹ ṣeun àdúpẹ́. ẹ jẹ́ ká gba ìpè bíi méjì mẹ́ta sí kó tó di pa round up. àwọn ìdílé kan wà tí wọ́n nílò ìrànlọ́wọ́. ẹ mọ̀ pé mi kì í wá ń ṣe níbí ṣùgbọ́n lágbára Ọlọ́run tí n bá débi tí wọ́n wà màá jẹ́ kẹ́ ẹ rí díẹ̀ ọ̀nà tó ń fi nílò ìrànlọ́wọ́. wọ́n nílò bíi 700,000 because wọ́n involve in accident. wọ́n dẹ̀ nílò owó yẹn láti fi ṣe surgery fún wọn ìyá àtọmọ méjì. so ẹ jọ̀ọ́ ẹ dìde ìrànlọ́wọ́ tó bá di ọ̀la màá ṣiṣẹ́ lé lórí fully. so mi ò tí fẹ́ papọ̀ mọ́ program tèmi tí n bá lọ bẹ̀ lọ́la ẹ̀ rí màá dẹ̀ jẹ́ kẹ́ mọ bó ṣe rí. God will bless you lágbára Ọlọ́run. ẹ jẹ́ ká gba ìpè méjì mẹ́ta sí. ẹ gbóhùn sókè à ń gbọ́ yín. ọmọ olùkàtà. bàbá mi pàtàkì. ẹ rọra sà. ẹ ṣé o. ẹ wo à ń dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin wọ́ọ̀rì wa à ń dúpẹ́ lọ́wọ́ yín gbogbo bí bàbá mi bàbá mi sà ó ní ẹ̀yin afẹ́nifẹ́re àsìkò yìí à ń dúpẹ́ lọ́wọ́ yín afẹ́nifẹ́re ọmọlúkà afẹ́nifẹ́re Adó-Èkìtì afẹ́nifẹ́re Òṣàtọ́lá afẹ́nifẹ́re tẹnumọ́lógo afẹ́nifẹ́re Tẹ́rátọ̀ afẹ́nifẹ́re Kóìkì bẹ́ẹ̀ 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 lọ ọlọ́mọdé tó gbé yín o ṣèdígbọ́ ibi tí ọ̀rọ̀ tèmi ń lọ ni pé ẹ jọ èmi dúpẹ́ lọ́wọ́ wọ́ọ̀rì ẹ̀wà rẹ̀ tó ń jáde síta nǹkan tó ṣe is a good movement ẹbí ní ìgbà yìí níbi tá a wà ní ìgbà yìí tó ẹ̀rọ ìbúrẹ́ protest níta sán ṣé ọkọ̀ ọ̀gbìn mú ẹ̀kan ni wọn ibẹ̀ ọmọ afẹ́ ti jẹ̀sùn ọ̀lọ́ ẹni because ọ̀gbìn mú ẹ̀kan láàrin yín ẹ̀yìn fún ẹja bò wọ́n ó máa ń sílẹ̀ fún yín ni wọ́n á ti tọ́ lé ìwé ọgbà lọ́wọ́ fún wọn rárá movement yẹn kọ́nà sọ́ọ̀bù kọ́nà dúró bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ tó lẹ̀ kọ́ máa mú fọ bẹ́ẹ̀ wọn ilé ìwé ọkọ̀ mú inú wa àlejò ẹgbẹ́ apariwo fún ọ tó wà ní Ìkòròdú torí ọ̀dọ́ máa dì sọ́kùn ní Ìkòròdú náà àìsàn wà lè gbọ́ bẹ̀rẹ̀ sí náà wà lè gbọ́ Ìkòròdú bẹ̀rẹ̀ sí ọ̀dọ́ máa dì sọ́kùn ní Ìkòròdú ní ti lọ́dún ṣe ní tì náà níbi tí mo bẹ̀rẹ̀ pé iná sọ ní ti Ìkòròdú ẹgbẹ́ bá wà parẹ́ ẹ bá wà fún wọn ní college kó má dé torí láti orí ẹ̀sán wọn lọ́wọ́ o kó má dé ìgbọ̀dẹ̀ fáwọn fún Nàìjíríà mọ́ ẹ jọ ẹ ṣe sá. ẹ ṣe.
ẹ gbóhùn sókè à ń gbádùn yín. hello sà à ń gbádùn yín sà. ẹ ra sọ ẹ kú ètò. ẹ ṣeun adúpẹ́ o. ọlọ́run á fún yín ṣe lágbára ọlọ́run. àwa ń pè láti ìlú lẹ́yìnkìlì àti ń pè. a fẹ́ kí bàbá Sunday Igboho fún gbogbo iṣẹ́ tó fi takuntakun. lágbára ọlọ́run á fún wọn ṣe lágbára ọlọ́run. torí pé gbogbo tó ń ṣẹlẹ̀ ní Ogun State ní ó tiẹ̀ ó fẹ́ sú wa because àwọn tó tún jáde ní àná ní Abẹ́òkúta rí wọn nínú kíní pé wọ́n àpàtì wọ́n ṣùtì gan sí wọn. nǹkan tí àwọn kan fẹ́ sọ lórí rẹ̀ ni pé àwọn ọba ẹ̀ àsìkò láti jáde because tí ọba jáde wọ́n kàn ń ti àwọn ọmọ ẹ̀ wọ́n kàn ń ti àwọn ọ̀dọ́ síta ni àwọn ọba tí ọkọ̀ jáde wọn jáde wọ́n dẹ̀ ní àgbájọ wọn la fi ń sọ̀yà tí àbá jáde tí ó gba ọ̀pọ̀ jáde tó kọjá kò sí bá ṣe fẹ́ gba òmìnira yẹn wọn lè máa ti àwọn kan síwájú káwọn kan wà ní ilé ó ní àwọn kan tẹ́ bí àṣeyọrí retí tí wọ́n ti jáde ibo làwọn bá yẹn ibo lọ́ belong sí afẹ́mọ̀ tó belong sí because wọn lè máa ti àwọn ọ̀dẹ́ jáde bẹ́ẹ̀ àwọn máa nù ilé wọ́n sì ń jẹ́wọ́ l'Àbújá ẹjọ́ tí wọ́n ẹjọ́ fún bàbá Sunday Igboho kọ́ máa lọ sóbi ojú làwọn ọba yìí kí ogun wọn jáde kọ́ sọ̀rọ̀ sókè àsìkò ti tó láti gba òmìnira àwọn àmì àlè wá sílé ìdìkọ àyẹ̀wò ń jẹ́ láti wá sílé ẹjọ́ tó rẹ bá sọ fún wọn kọ́ lọ sójú ni kọ́ lọ sí àfihàn kọ́ lọ máa mú ọdẹ lẹ́yìn kọ̀ọ̀kan ẹ bọ́ síta nítorí kí n láti ń jẹ́jà yìí àwọn àtàwọn àwọn ọmọ ìkéré ní àlè wálé nítorí pé ìlú wa ò da àwọn bá fẹ́ ṣe ẹjọ́ tó rẹ ọlọ́wọ́n á fún ìṣẹ́lá gbọ́rọ̀ Ọlọ́run ẹjọ́ ohun tá a fẹ́ nìyẹn ẹjọ́ tó rẹ Ọlọ́run. ó dà ẹ ṣeun adúpẹ́ ẹ jẹ́ ká wá gba ìpè kan sí káràndọ̀ torí à ń gbọ́ yín o. à ń gbọ́ yín ẹ ló tẹ́ fi ń gbọ́ yín nísàlẹ̀ ẹ ló ẹ kẹ́ máa gbọ́ wa kẹ́ lè bá a sọ̀rọ̀ direct. ọ̀gẹ̀ sà ẹ kú ètò. ẹ ṣe gan. so ọlọ́run fún wa ṣe sá. àmì àṣẹ. àmì abúlé lérí. yẹ́rì ìrọ̀lẹ́ mi fẹ́ contribute sọ̀rọ̀ mi sí ọ̀rọ̀ Ọmọlúkà so ọlọ́run fún odò àgbìn lẹ́yìn odò àgbìn sọ àníṣe lásán wà á tẹ̀ délé lérí láìpẹ́. mo wà lábẹ́òkúta lánàá sọ mi yẹn fún alábẹ́òkúta gbogbo scenario tó ṣẹlẹ̀ lánàá mo wà lábẹ́òkúta títí fi di 7 mo tó kù ní ebi tó ti yìnbọn fún aláwọ̀ tó yìnbọn fún lánàá lábẹ́òkúta ṣùgbọ́n nǹkan kan lè fẹ́ kẹsàn fáwọn ọba wa ó lè pé èrè pọ̀ nù wọn mo lè sọ ọba Aláké yẹn gbèrè ni mi ò gbé òun lánàá sọ mi ò kí kó mo bẹnu sọ ọba Aláké yẹn gbé tó bá yẹ bá fẹ́ kú wà nù wa fún ọba ìlànà. ẹ má sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé mi ò gbà kan pọ̀ bá ní orúkọ kórúkọ nínú ètò mi I don't like it it's not pé mi à sọ pé táwọn bá ṣe fún wa kó dáa o. bàbá máa mú àwọn ọmọ ẹ̀. a sọ pé nǹkan tí àwọn bá ṣe fún wa dáa ṣùgbọ́n ẹ má pè wọ́n lórúkọ ní orí ètò mi. àdìgbọ́ so next thing ẹ̀gbẹ́ mi sọ fún yóò ju pé kò sí problem o gbogbo nǹkan tó ṣe àwọn náà rí ọ̀ṣùgbọ́n kẹ́ wọ́n nu wọn kó má dà wá dúró kó dà má dà wá láàmú máa ṣe lọ a ò tọ́mọ káwọn náà dẹ̀ má tẹ̀ wá that is just it. ẹ ṣe àdúpẹ́. Okay. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa láti àárọ̀ adúpẹ́ lọ́wọ́ yín. tó
àníri jù báyìí lọ ọ̀la la tún máa pàdé lágbára ọlọ́run láṣẹ ọlọ́run. Ọmọlúkà lórúkọ tèmi. Ẹ bá wa pín ètò yìí ẹ̀yin tẹ́lẹ̀ ń wò wá ní YouTube ẹ lọ subscribe síbẹ̀ kẹ́ jẹ́ ká rí subscription yín kẹ́ subscribe kẹ́ dẹ̀ share kẹ́ dẹ̀ comment. God will bless you. Oòduà máa gbé wa wọn ò ní fi mí ṣètàn pa nínú Oòduà yẹn lágbára ọlọ́run. Ojú mi máa rí Oòduà nation máa náwó ẹ̀ máa fowó ẹ̀ ṣe nǹkan rere máa fi kọ́lé máa fi tọ́mọ máa fi ṣeun rere tẹ́gbẹ́ ń ṣe láyé owó Yorùbá nation lágbára ọlọ́run lógo ọlọ́run láṣẹ ọlọ́run lágbára àwọn tó nílẹ̀. God bless you. Oòduà gbé wa ó dọ̀la ká tó tún pàdé ẹ rí àríra lọ́la lágbára ọlọ́run ẹ má gbàgbé o.